ọkùnrin tẹ́wọ̀n lójú àwòrán wa yìí ọmọ kékeré ni ọmọ iléèwé community grammar school ní ìlú Lálùpọ̀n ni ọmọ ibi ìlú Èjòkú ni kí ló kọ rẹ arákùnrin tó ń wà tó ń sọ̀rọ̀. orúkọ tèmi ni Kẹ́hìndé Básítì máa rìn àgọ́lá ọmọ ọlọ́rin máa ti jó mọ́jọ́ kan nínú ọmọ iléèwé community grammar school Lálùpọ̀n náà rẹ̀ màmá mọ́jọ́ kan nínú ọmọ iléèwé ní ọmọ iléèwé Lálùpọ̀n máa rẹ̀ mo lẹ́yìn mọ́mí Básítì máa ń ṣeré o alóyin lóhùn Básítì máa ń péde ẹ̀jọ́. ó ṣe sùúrù náà ó kọ ẹni Básítì àbí ó jẹ́ ọmọ iléèwé community grammar school Lálùpọ̀n kí ló tí o wá pé orin ni òun kọjú mọ́ tó wà kọjú mọ́wé rẹ̀. ọlẹ́yin dáàdì mi mo ní mo kàwé òní náà ní mo mọ tọ́sẹ̀lẹ̀ ni mo kàn rí pé bọ́dì mi kàn chẹ́ǹjì díẹ̀ ni gbogbo àti mo rí bàbá mi tí bàbá mi bọ̀ wá ọmọ fi ń rò pé kí n dọ́gbọ́n wá síléèwé mo ti sọ báwọn bàbúrò mo ti sọ báwọn tèmi jọ pípé mi ò wá léèwé lónìí bọ́ wọn rò pé Básítì o tí n bá wọnú kíláàsì àwọn ọmọ àmà wò wípé Básítì ọmọ àwọn pé Básítì bẹ́ẹ̀ ni mo dẹ̀ parọ́ níjọ ọmọ bí wà wò wípé Básítì kì má wọlé pé kí n jó sẹ́yìn báyìí covid jáde lọ́dún èké mi màá fi máa lọ. so orin ni ó wulẹ̀ wù ẹ́ kọ. mo ní máa kọrin fọ́ba àjọ Lálùpọ̀n ìlú Ọ̀yọ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá dé Ṣèyí Mákindé tó bá dúró máa má kí o mákì mọ́lé tán ti bí nínú Ọ̀yọ́. ṣe pé o fẹ́ràn orin gan-an àbí ó yá kọrin fáyọ̀dá sí fáyọ̀dá ká kọrin. ó yá mo ní mọ́mì kẹ́ máa gbọ́ ń gbátá lébi lórí bẹ́ẹ̀ ni màá kọrin ó tún lọ́ mi náà léèwé o bẹ́ẹ̀ ni màá tún pèdè sí i Básítì yóò bẹ́ẹ̀ ni mi ò mọ́jọ́ ń lọ. akí gbogbo ẹ̀yin màmá lọ́jà yìí o gbogbo ẹ̀yin màmá lọ́jà nínú ọjà òun nínú ọjà Lálùpọ̀n mo ní ọjà ẹgbẹ́gbẹ́ gbogbo yìí yẹn màá kí ọjà ẹgbẹ́dà ọjà station náà hàn ni o ọjà ẹgbẹ́dà náà ni ọjà ẹ̀hún mu akínyìn lámọdé akínyìn lágbàlagbà ọ̀hún ọjà Lálùpọ̀n náà ni kò ní bàjẹ́ o ọjà ẹgbẹ́dà bẹ́ẹ̀ ni kò ní túká ọjà agbági bẹ́ẹ̀ ni àjẹtún máa tọ̀rọ̀ lágbára Ọlọ́run gbági tuntun náà yo gbági tuntun àtàn máa tẹ̀síwájú onígbági tuntun náà ni kò ní bàjẹ́ Islamic mo wà tẹ̀mí màá ti ṣeré o Islamic mo wà ní Lálùpọ̀n grammar school Islamic mo wà tẹ̀mí màá ti kọrin mo kọrin bọ́bà mo kọrin fún jòyè o alẹ́ mi náà kọ̀ bí ìṣòro lókè ọba sáájú amọ́ni ọba Àjọkẹ́ ọba sáájú amọ́ni ọba Àṣàkẹ́ òní máa kó mọ́lẹ̀ máa tún máa jó mọ́ mi yẹn ẹ wá wo tó bújì bó ṣe máa ń lọ ẹ wá wo orin bújì bó ṣe máa ń lájọ mo ní mo kọrin fún mo kọrin wọ́n bá rí mo ní mo tún kọrin mo kọrin mo jó èrè o mo ní gbogbo gómìnà tán wa màá tún kọrin gbogbo àwọn onítìátà wa bẹ́ẹ̀ ni màá tún pèdè o mo ní kọrin bọ́mọ̀ mo kú kọrin fún nọ́ọ̀mì mo ní kọrin bọ́mọdé mo tún kọrin fún àgbààgbà mo lè mi náà kọ lè ṣọ lọ lókè sátìrámọ́ ní ìṣẹ́bọ̀ ológbòógbò náà ga ẹ wo orí yọmí ní àṣà tì í náà o lọ́pọ̀ àwọn ọmọ pé báyìí náà wọn màá ló tó ṣe o ó tún wá jẹ́ wípé náà báyìí ni kò tó ń jẹ́bẹ̀ mo ní orí yọmí ní àṣà àti màṣọ ń gbọ́ mo ní lókè lókè ṣáà ní ìwọ àdẹ̀ máa lọ mo ní lókè lókè ṣáà ní ìwọ àmà lọ́jọ́ òun ò ní jábọ̀ bẹ́ẹ̀ ni ìwọ ò ní sì ṣe o ó máa ní sì jẹ bẹ́ẹ̀ ni ìwọ ò ní sì mú mo ní bàbá ìwé àmà rí ẹ pé ó kú tọ́jú àwọn ọmọ kékèké ní ilẹ̀ Nàìjíríà lágbá Ọlọ́run gbogbo ibi táwọn ọmọ ẹ bá wà ó mo ní aláàánú aláàánṣe náà níjọ kò bá níwọ̀n wọn níbikíbi tó bá wà ẹjọ mo lórí yọmí náà rí aláàjì mo ní aláàjì dọ́kítọ̀ Oríyọmí náà rí o olórí kẹ́mi báyìí ti kẹ́mi mà tó wá ṣe o mo ní àwọn bàbá wa Làwálì o ọ̀tọ̀ ní ràbá ọ̀tọ̀ ní Mrs. Làwálì o wọn kò ìṣíṣì yọ ọmọ màṣẹ ń gbọ́ mo ní ti má kọrin tọmọdé pẹ́ lágbà mi o ọmọdé pẹ́ lágbà á máa wò pé Básítì o wọ́n tún máa wò wípé owó orin wọn mà tún lè rí mo ní orin náà lè Básítì máa sọ pé mo ní ẹ má pa mí bẹ́ẹ̀ sí pamọ́ bàdí o mo ní mo kọrin ẹ má pa mí bẹ́ẹ̀ sí pamọ́ bàdí o wọ́n sọ pé yé máa sùn pàkó jẹ́ community grammar school Lálùpọ̀n mo àti mo ti ṣeré yé máa sùn o mo ní ọmọ ìyá mi yé máa sùn pàkó jẹun mo lẹ́yìn olólùfẹ́ tẹ́fẹ́ Básítì mà délédélé o mo lẹ́ bá mi kí nǹkan àdé báyọ̀ gan àwọn tíátà ẹ bá mi kí wà á Démọ́lá ẹ o mo ní ẹ bá mi kí
ọkàn làwọn náà ò màmá rí ó ẹ bá mi kí ọkàn làwọn fújì tán sọ bàṣù mo ní ẹ bá mi kí pásọ máa bàbá ọgbọ́n ẹ bá mi kí sáìtì sáìtì ọ̀npí o ẹ bá mi kí escape àmà àgọ́ ni o ẹ bá mi kí méje méje bàbá ọgbọ́n mo látàrọ bàbá fárúkú màá ní mo látàrọ bàbá fárúkú àṣàrà fàáyé o sábà sátọ́ sì ṣe bí wọ́n máa rí ẹgbẹ́ mi náà rè bá a sì ti màwọn ṣeré àwọn tó bí iye tíátà àwọn tó bí iye fújì o àwọn tó bí iye fújì music in Nàìjíríà àwọn tó bí iye fújì music in Ọ̀yọ́ state àwọn tó bí iye fújì in country àti country náà kan tùnú nù mo bá dóyin káàkiri pọ̀ gbò àgbáńláyé ìyẹn kan máa gbọ́ mi l'Amẹ́ríkà London ìyẹn kan máa gbọ́ mi káàkiri gbogbo àgbáńláyé wọ́n máa gbọ́ mi lọ́yàn kọ́ máa gbọ́ mi l'Amẹ́ríkà wọ́n máa gbọ́ mi Germany káàkiri gbogbo àgbáńláyé ọba tájà mọ́ni dákun wá ṣe tèmi bẹ́ẹ̀ gan ni ọba yá kọ́yìn má dáká àwọn ọmọ màjẹ́ ṣiṣẹ́ ọlọ́run lókè dákun má jẹ́ ṣiṣẹ́ láyé ẹ bá mi kí máa mi ṣáàjú ìyànà rẹ o ẹ bá mi kí bàbí ké náà máa náà rẹ o ọba mi akíhùn kíkó dákun máa pa bàbá àwọn wá sọ pé ìyá ni wúrà o ọba ìbànú jígí ikú má pa wúrà kíkú má má pa jígí mo ní ìyá ni wúrà ṣẹ́ o ìyá ni wúrà bẹ́ẹ̀ ni bàbá ni jígí ìyá ni wúrà ẹ̀yẹ gẹ́gẹ́ ọgbọ́dọ̀ fọ́ bàbá ní dígí yẹyẹ gẹ́ta kẹ́ lójú ẹ̀ náà wọ́n ní kí ó dé náà ọmọ ìyá náà ni wọ́n ní tí ọba bá kú ìyá ló máa kú wọ́n ní tí ọba kú ìyá ló máa kú wọ́n ní kíkú má pa ìyá kíkú má pa bàbá mi alẹ́ mi báyìí ti èmi máa re mi kò lọ nínú mi ò lè légbè o mi ò lẹ́nu kankan àfọlọ́run lókè o ọba sátírà mọ́nì ọba Àjọkẹ́ ẹ bá mi káwọn tèmi nínú lárúkọ náà rò àwọn jí tèmi àwọn tẹ̀gbọ́n mi náà rò mo ní sọ́díkì bàbá sàlámù mo ní kúkúrádù bàmà àlẹ́àtù mo ní ẹ bá mi kí Bálíkísù amúnidá náà ni ẹ bá mi kí Yusufu amúnidá náà ni ẹ bá mi kí sàlámù ọmọ sọ́díkì ẹ bá mi kí Àjọkẹ́ ọmọ sọ́díkì ẹ bá mi kí Kọ́ládé ọmọ sọ́díkì ẹ bá mi kí Ismaili àbúrò mi náà ni ẹ bá mi kí Málíkì àbúrò mi náà ni ẹ bá mi kí Wáìsì ọmọ náà Yunifásítì ẹ bá mi kí Kúndùsì ọmọ Mànáyò ẹ bá mi kí Táyé Kẹ́ ọmọ Màlèyí bá mi ká Eléjì Kẹ́hìndé Màrèjọ mo ní akọrí ṣe sáà ní ojú ọmọ yẹn ẹ bá mi kí Wáìsì àwọn tèmi nígbò àwọn tèmi nínú community grammar school yẹn máa sọ. ṣé tí o bá rí olégbè tàbí onílù tó lè kọjú báyìí lọ. Bẹ́ẹ̀ni sà. O lè kọjú báyìí lọ. Ìlú bókẹ́ ló ń gbé gangan. ìlú Ìjòkun gan ni mò ń gbé. Ìjòkun ló ń gbé. Bẹ́ẹ̀ni. àwọn wo ni o ti kọ́ nípa pọ̀ pẹ̀lú rí tó bá kọrin rí lórí stage. mo ti kọrin pẹ̀lú Ayépérí àti méje méje àti Escaper pẹ̀lú wọn rí. àti Oyinlabi. Oyinlabi òkè káyìláì ọmọ ọdún mélòó ni ọ. I'm 18 years old. 18 years old. Class kí ló wà. GS3 ni mo. GS3 ló wà. mo sì fẹ́ orin yìí ó sì wù ẹ́ kọ gan. Bẹ́ẹ̀ni. ó wù ẹ́ kọ. Bẹ́ẹ̀ni. tí ó bá rẹ̀ ń tí ó ràn lọ́wọ́ òṣèlú àti kọrin dáadáa. Bẹ́ẹ̀ni sà. lẹ́ẹ̀kan sí tó kọrin díẹ̀ fún aláìkan sí ká tó máa lọ. Let us go mọ́mí and daddy ẹja lọ ilé ẹ̀kọ́ ló gbé ní Ìjẹ̀bú-Ọlá mo ní ẹyin dáàdì mi ẹ jẹ́ ká lọ sí ilé ẹ̀kọ́ jọ ẹ̀kọ́ o you wan be a lawyer you wan be a president o in your life o let us go ẹ jẹ́ ká lọ sí ilé ẹ̀kọ́ ó yá ilé ẹ̀kọ́ ṣé bó ń lọ dára ẹ jẹ́ ká lọ jọ mọ́mí and daddy mi mo ní ìgbà kan lèmi sùn lé àkọ́kọ́ àlàó àkàlà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ pìdì ó yá mo ní ẹja lọ́lẹ́kọ̀ọ́ mọ́ mi and daddy mo ní ẹ̀kọ́ lè yí máa náà my mommy mo ní tó bá lè ká tó bá lè kọ́ mo ní mo lè yàn ẹjẹ́ lórí ọjà tó bá ń tà mo ní mo lè yàn ẹjẹ́ lórí iṣẹ́ tó bá ṣe o mo ní bá títí bẹ́ẹ̀ ni máa kà bẹ́ẹ̀ ni màá tún kàwé bẹ́ẹ̀ ni màá dẹ̀ tún máa kọ́ mo ní màá kọ́ fọ́mọ̀ màá tún kọ́ fún mọ́mí mo ní màá kọ́ lè dáadé àmọ́ mímì o mo ní máa lẹ̀ fún mọ́mí máa lẹ̀ fún dáàdì ẹjọ́ káwọn tèmi ní community grammar school ẹ wo Málíkì ọmọ Màrè ẹ tún wo Bọ̀dé ọmọ Màtútìdé mo ní mọ̀dé bá a sì ti máa lọ ṣeré mo ní mọ̀dé bá a sì ti máa lọ péjẹ mo ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀dá fún Ọlọ́run rẹ bá a sì. bá a kìsè yìí mákìlẹ̀ náà kìsè yìí. ọ̀yà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ìbàjẹ́
ìpínlẹ̀ Ọ̀yọ́ o kò mà ní tú lórí gọ́nà Ṣèyí Mákindé o kò ní bàjẹ́ láyé ọ̀nà Ṣèyí Mákindé o lókèlókè ló máa lọ. mo ní Ṣèyí Mákindé o ó fẹ́ràn ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ni o. mo ní Ṣèyí Mákindé Ṣèyí Mákindé ó máa ṣe kínní ó máa ṣe kejì o ó máa ṣe kẹta ó tún máa ṣe kẹrin ó tún máa ṣe karùn-ún ó tún máa ṣe kẹfà ó tún máa ṣe keje ó tún máa ṣe kẹjọ lágbọ́lọ́run nìpé o. Ṣèyí Mákindé o ò ní jábọ́ ó yá mọ̀ ní agbáléwé tí gómìnà Ṣèyí Mákindé ti jáde náà. ọmọ sọ pé ọmọ rẹ̀ mànà rẹ o àwọn ọmọ kọmínítì náà rẹ̀ máa fẹ́ tì. Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ni kò ní ṣubú Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ni oníráre o ogobi kíbi tí ìwọ pàǹdé o. mo ní lókè sáà ni ìwọ́dẹ̀ máa lọ gómìnà Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ ó yá mọ̀ ní PDP ìtì gbogbo wa ni. kò máa gbọ́dọ̀ bàjẹ́ o lórí kó sọ̀nà mìíràn tí a lè tẹ̀ka fún àjò lè dàbí ilé ńlá ẹ jẹ́ ká so ọ̀pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan ẹ gbé kémi náà gbé ó yá mọ̀ ní Ṣèyí Mákindé o táwa tẹ̀ka fún Ṣèyí Mákindé o 2024 o ìwọ ló kàn tá a tún máa tẹ̀ka fún.